ẹni tó bá kàánú àwọn northerners táwọn afẹ̀míṣòfò tí wọ́n ń ṣe ṣùtá fún lásìkò yìí, ìkà nírú ẹni bẹ́ẹ̀. Láìpẹ́ yìí la gbọ́ pé bóyá jẹta làwọn afẹ̀míṣòfò tí wọ́n ń pè ní báńdíìtì ṣùgbọ́n tó jẹ́ tẹ́rọ́rìstì ni wọ́n. Gbogbo ẹni tó bá ti ń pààyàn tó ń dà lóru tẹ́rọ́rìstì ni. Kò sí reason tá a ṣe gbọ́dọ̀ sọ pé báńdíìtì ni wọ́n bí Gumi ṣe ń sọ o. A gbọ́ pé wọ́n lọ jú àwọn palace àwọn emirs kan, wọ́n dẹ̀ jí àwọn èèyàn like bíi 20 gbé. Wọ́n ti ń pa emirs ṣùgbọ́n kinní kan tí ò yé wa ni pé ṣáwọn emirs tí wọ́n ń pa yìí ṣó lè jẹ́ Fúlàní ẹgbẹ́ wọn. Torí pé ó sì ń jẹ́ surprise pé gbogbo bó ṣe ń lọ tó yìí, Gumi tó jẹ́ agbẹnusọ wọn àgbóhùn ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó dákẹ́ kò sọ̀rọ̀. La ṣe ń wò wípé kí ni interest Gumi gan, ṣó fẹ́ gbàjọba ni? Torí ó ti yẹ kán fi ẹ̀sùn ìdàlúrú àti ìdìtẹ̀gbàjọba ó yẹ kán ti fi kan Gumi. Gumi ló máa jáde sọ̀rọ̀ tó máa tàkò jọba lórí èròǹgbà wọn fáwọn terrorist. Gbogbo ìwà ìdàlúrú ọ̀dọ̀ àwọn northerners ló ti ń wá. Ẹ̀yin lẹ mọ̀ bóyá Haúsá Fúlàní, bóyá Fúlàní Haúsá, Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nú. Ṣé Fúlàní ló ń pa Gàmbàrí báyìí? Àárín ara wọn nìyẹn wà. Ṣùgbọ́n ìbéèrè kan ń sọ lọ́kàn mi tí mò ń béèrè lọ́wọ́ ara mi pé Igbo, Yorùbá, Middle Belt, wọ́n ń pariwo àwọn ọba Fúlàní ṣe mọ́, àwọn ọba northerners ṣe mọ́. Ṣùgbọ́n northerners ń sọ pé sẹ́ẹ̀ àforí àfọrùn ìkọlà alábàákú ẹwà àyẹ́ bá wọn ṣe dandan ni o. Ẹjọ́ kò yé mi, ṣe dandan ni? Kí ló dé táwọn northerners ẹ̀rù ń bà wọ́n fún restructuring àtúntò? Torí mo rántí láyé gba President Jonathan Goodluck tó gbé àpérò kan kalẹ̀, conference lórí restructuring, àwọn pípì yóò jẹ́ kó ṣe ṣe. Kí làbọ̀ ẹ̀? Okay, division kó ní kálukú wà láyé ara ẹ̀, wọ́n láwọn ò gbà. Then ẹkún wo ni wọ́n á ń sun lórí unity nígbà tí allow peace kó reign? Àwọn tó dẹ̀ ń ṣèjọba wa mọ fact. Téèyàn ò bá ránṣọ kó fìtì ẹ̀, wọ́n kọ́kọ́ ti sísọ́ọ̀sì bọ́ á kọ́kọ́ yá. Ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ ká ti sísọ́ọ̀sì bọ́ aṣọ òun. Wọ́n gbàgbé pé tí wọ́n bá gé tí wọ́n bá so padà ló máa daṣọ téèyàn wọ̀ sọ́rùn. Wàhálà yìí ìran Fúlàní, ìran northerners ló ń gbé wá fún wa. Ẹ má jà sọ pé Fúlàní nìkan, torí pé àwọn ni wọ́n mọ̀ ń tẹ́jọ papọ̀. Òṣèlú ló dẹ̀ pa wọ́n pọ̀. Àwọn ìjọba mọ̀ the right thing, ṣùgbọ́n ṣòro ṣe fún ìjọba láti ṣe the right thing. Àwa gan ò lè sọ wípé ẹ pín wa. Wọ́n fẹ̀sùn kan yẹn ni, wọ́n á lé ó ń dìtẹ̀ gbàjọba ni. Àwọn eléyìí tó dẹ̀ ń dìtẹ̀ gbógun tìjọba tó yẹ wọ́n mú, wọn ò ní mú wọn. Àwa ò sọ, wọ́n Nàìjíríà làwa ń sọ, àbí? Ará ilé ò sinmi, ará oko ò sinmi, èrò ọ̀nà ò lálàáfíà látọwọ́ ìran ẹyọ kan ṣoṣo. Gbogbo nǹkan tó bá fẹ́ ṣorílẹ̀-èdè yìí ní àǹfààní, àwọn northerners ò ní gbà, àfi tó bá fẹ́ ṣe àwọn nìkan láǹfààní. Ṣùgbọ́n tó bá jẹ́ gbogbo èèyàn ló máa ṣe láǹfààní, wọ́n prefer káwọn nìkan kó. Why this selfish? Kí ló dé? All in Niger Delta, most of our northern leaders yìí ni wọ́n ní up blog àbí kí lẹ ti ń pè, allegedly bí wọ́n ṣe sọ ní Niger Delta. Ṣùgbọ́n ara Niger Delta ò lè cross
lọ síbi góòdì tiwọn. Then ẹ sọ fún wa kí láǹfààní, kí lájọ ń ṣe pọ̀. Wọ́n ní wọ́n fẹ́ gbélé iṣẹ́ jọ́ mọ̀ fọ góòlù wá sékòó, wọ́n ní rárá o, wọ́n fẹ́ gba property àwọn àbí wọ́n fẹ́ gba resources àwọn. Àwọn dẹ̀ ń benefit, gbogbo Nàìjíríà dẹ̀ ń benefit nínú oil Niger Delta. Now, question tí máa ń sábà béèrè, eléyìí tún yàtọ̀. Ẹ jọ ṣé àwọn northerners, àwọn ará north, ṣáwọn ní ẹni Nàìjíríà? Ẹ bá fi sábẹ́ comment section. Ṣé Nigeria belongs to them? Ẹ sọ fún wa kẹ́ ẹ jẹ́ ká mọ̀. Àwọn ní ń pariwo ẹ̀sìn, àwọn ní ń pariwo Islamization, àwọn ní ń pariwo Muslim ticket. Ṣé northerners ló ní Nàìjíríà? Ẹ jẹ́ á fi sábẹ́ comment section. Kí ló dé tán nígbàgbọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ wà lábẹ́ ẹ̀sìn kan ṣoṣo? Does it make sense? Ẹ wò ronú àwọn tá a fẹ́ jọ máa gbé. Bọ̀ kí ló dé tá a jọ wà papọ̀ nínú problem? Torí a wà papọ̀ nínú problem ni. Kan tó pa wá pọ̀, oníkálukú ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀. Ìṣe oníkálukú, àṣà ó yàtọ̀ síra wọn. Ìsọ̀rọ̀ oníkálukú, ìgbàgbọ́ oníkálukú ó yàtọ̀. Nígbà tí wọ́n á pa wá pọ̀ tán, ẹ̀yin wá ní dandan ìṣe, àṣà àti ìgbàgbọ́ tiyín làwọn ìlú yòókù gbọ́dọ̀ tẹ̀lé. A wà lábẹ́ Nàìjíríà ni as a country. Yorùbá dá dúró, Igbo dá dúró, northerners dá dúró ni. Tẹ́ ẹ̀ bá wá gba restructuring, kí ni plan yín, kí lẹ ní lọ́kàn gangan? Wọ́n à lè sọ, ṣùgbọ́n nínú ìwà àti ṣe wọn, ẹ máa mọ̀ pé tí wọ́n ní lọ́kàn rèé. Kì í dẹ̀ ṣe pé bàbá wa ààrẹ orílẹ̀-èdè àti àwọn olóṣèlú ò mọ̀. Wọ́n mọ̀ tí wọ́n ní lọ́kàn wípé wọ́n ní plan láti bàálù ìjẹ́. Torí kì í ṣe tiwọn, onílùú ò ní fẹ́ ó tú. Wọ́n mọ̀ pé àwọn fẹ́ hijack ẹ̀ ni. Ṣùgbọ́n ìjọba ò fẹ̀sùn kàn wọ́n o. Tẹ́ bá fẹ̀sùn kàn wọ́n, ẹ ti gbé gumi. Wọ́n fẹ́ dógun abẹ́lé sílẹ̀ nípa pípa àwọn ènìyàn, jíjí àwọn èèyàn gbé. À ń pariwo kì í ṣe Kìrìsìtẹ́nì nìkan. Òótọ́ ni kì í ṣe Kìrìsìtẹ́nì nìkan. Ṣùgbọ́n àwọn ń fẹnu ara wọn sọ pé àwọn ò fẹ́ rí Kìrìsìtẹ́nì. Wọ́n lọ bọ́, àbí kí ni ìtumọ̀? Wọ́n lọ jó church, wọ́n lọ Christian village, wọ́n lọ ṣègbà, wọ́n lọ ọjọ́ Sunday, wọ́n lọ ó dẹ̀ kèlò tí wọ́n lọ mọ́ṣáláṣí ń jọ Jímọ̀. Ó nìyẹn o. Ẹ̀yin ọmọ Yorùbá, wọ́n ti ń jí emir gbé, wọ́n ti ń pa emir. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ogun Fúlàní ò gbọ́dọ̀ kó wa lọ o. Wọ́n á fi ṣeré o. Wọ́n á mú kékeré o. Wọ́n ti ń jí àwọn olórí ẹ̀sìn Islam gbé ní north. So ẹ̀yin ti bí tẹ́ ń ṣe fàánà, tẹ́ ń ṣe flenge àwọn àríkíní kan wo àwọn eléyìí ò rẹ̀. Wọ́n ti ń gbé àwọn olórí ẹ̀sìn Islam. Ṣé o ṣẹ̀sìn tó wọ́n ni? Má jẹ́ kó rí ẹ̀ ó pé. Ọmọ Yorùbá, ẹ mọ́ wòran. Nígbà tí wọ́n bá lo àwọn tá à ń sọ yìí tán, ìyẹn àwọn ọmọ ìyá wa tí ń pera wọn lẹ́sìn Islam, wọ́n ó tún padà jáwọ́ náà gbé wọ́n pa wọ́n dànù ni. Wọ́n láǹkúre o. Nítorí kálukú bá dẹ̀ ṣe yóò gbẹ̀sẹ̀. Ìyẹn ò kẹ́ anybody. Tí wọ́n bá ń jó palace northerners ara wọn, kí ni wọn ò lè ṣe tí wọ́n bá ráyè wọ ilẹ̀ Yorùbá? Àwọn tí wọn nǹkan tán gbè ni wọ́n ń ká. Àwọn ló gbárọ̀ wá. Kò sí pity fún wọn, ò lè rí arọ gbé padà. Kákàn sọ fúnra wa pé lásìkò yìí kò sẹ́ni tó safe lọ́wọ́ àwọn terrorist o. Kò sí ìlú tó safe ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwọn terrorist yìí o. Ó túmọ̀ sí pé bí wọ́n ṣe ń ṣe lọ́hùn tí wọ́n ń ṣe fúnra wọn yẹn, tí Fúlàní ṣe fún Haúsá, táwúsá fẹ́ kọ̀ tí ò ṣe é kọ̀ mọ́. Mọ́ fọkọ mi dáná ìjọ kan lèèyàn kọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti tètè kọ́
yóò di wàhálà sí i lọ́rùn. Bọ́mọ Yorùbá ò bá tètè fọwọ́sowọ́pọ̀ kán mọ nǹkan tó tó àti tó yẹ kégun wọn mọ̀ sẹ́ nílùú yìí, tó bá dóòyì ká wọn apá ò ní ká. Ìtí wọ́n ń sọ fún wa ni pé if they can be doing that, palace kankan àti ọba kankan àti anybody will save this time around. Kan ní jùbọ́ àwọn àṣàlẹ̀ tí ń wò wá. Ẹ má wòran o. Then ẹ̀yin tẹ́ wà ń gbòòrò náà, béèyàn bá kànlẹ̀kùn yín tó bá múra bí agbófinró, ẹ má ṣílẹ̀kùn o. Àríkẹ́ kọ̀rọ̀ ságbófinró lẹ́nu, ẹ rí dájú pé agbófinró ni o. Gẹ́gẹ́ bí n tá a gbọ́ o, ẹ rí dájú pé agbófinró ni o. Kẹ́ẹ̀sì pé àwọn èèyàn, ẹnìkan wá bọ́ sọ ní ẹ́ńtà ṣe kinní kan, òun lọ́nu o. Àwọn ọ̀daràn ti pọ̀ nílùú o. Àwọn ibi tẹ́ ẹ̀ lérò ni wọ́n ń wọ̀ tí wọ́n ti ń lọ jí àwọn ènìyàn gbé. Aṣọ ilé àlẹ́jẹ́ lè ká a fura ni o. Ká a fura gidigidi ni o. Ọlọ́run ló yọ àwọn èèyàn kan lálágbàdo. Ọmọ wà lẹ́yìn ọmọbìnrin, wọ́n dẹ̀ bọ́lẹ̀ nínú mọ́tò, wọ́n ní kò gbọ́dọ̀ sọ̀rọ̀, kò lè sọ̀rọ̀, wọ́n ní kó ṣílẹ̀kùn àbí kó kànlẹ̀kùn. Ọlọ́run tó máa bá ṣe làwọn kan tó kọjá tí wọ́n fura sí wọn tí wọ́n pariwo kan tó sá lọ. Ṣágbófinró ni wọ́n bí wọ́n bá ṣe jí gbé nù o, àtàwọn tó wà nù lé. Ṣé wọ́n Agboola lórúkọ tèmi? Bitter truth ni. Àwa àti Fúlàní ẹ convince wa pẹ̀lú àwọn northerners pé nǹkan kan náà ni wá. Ẹ convince wa ìdí tá a fi gbọ́dọ̀ jẹ́ ọ̀kan for life. Ẹ convince wa ìdí tí amalgamation yẹn fi tán tó ní kálukú fi lè wà láyé. Ẹ convince wa kí ni genuine reason tí wọn ò fi like restructuring àti division. Wọ́n ṣàfẹ́ máa rí wájẹ. Ẹlẹ́ẹ̀kì ń mu sìgá, kì í mu ọtí. Kódà ẹ lọ́lọ́pàá tó ń àrẹ́sì àwọn tó bá mu ọtí lọ́dọ̀ yín, ẹ lè pa wọ́n dànù, ẹ lè bẹ́ wọn lórí, ìtẹ́ ń mú jọtí lọ. Ṣùgbọ́n nínú ọwọ́ ọtí yẹn táàsì yẹn náà là ń jọ ń pín. Tó bá mẹ́yìn lọ́lọ́pàá lọ́dọ̀ ọtí, tẹ́ ẹ̀dẹ̀ jẹ́ kí state police ó ṣiṣẹ́, tẹ́ ẹ̀dẹ̀ ń dàjọba láàmú, tẹ́ ẹ̀dẹ̀ ní wọ́n Nàìjíríà ní wá, tó jẹ́ pé most of ìwà ọ̀daràn ní percentage ọ̀dọ̀ wọn ló ti ń wá. Ẹ wá ní káwọn ọmọlúàbí kan dákẹ́ kan máa wò wọ́n ràn, kán sì máa pa wọn lọ. Á pàdé ńgbà míì.